A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn afọbajẹ ti fi Pásítọ̀ Gándì Ọláoyè jẹ Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Òwúrọ̀ kùtùkùtù òní ọjọ́ Ẹtì ni Gándì gorí àpèrè pẹ̀lú tìlù-tìfọn tí àwọn ará ìlú fi ń kí ọba tuntun káàbọ̀ sáàfin. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé tíún ni Gándì fi bọ́ lọ́wọ́ àṣẹ ilé-ẹjọ́ tí ó fẹ́ dá ìjọba àti àwọn afọbajẹ lọ́wọ́ kọ́ yíyan rẹ̀ sípò. Lánàá Ọjọ́bọ̀ ni àṣẹ ilé-ẹjọ́ wáyé, ṣùgbọ́n ní òwúrọ̀ òní ni wọ́n gbé e gorí àpèrè kí àṣẹ ilé-ẹjọ́ tó dé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé ìpinnu wíwá sí ilé agbára ìlú Àbújá ní láti wá bójútó ìgbé ayé ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi orílẹ̀-èdè India ṣebùgbé. Ó ní òun wá láti ṣe àtúnṣe ipò adarí àti iṣẹ́ ìlú. Ó ní ilẹ̀ Nàìjíríà ní ohun gbogbo ní ìkáwọ́ láti lè figagbága pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó kù bí wọ́n bá ti yanjú ìṣòro adarí. Ní ìlú New Delhi, olú ìlú India ní Tinubu ti sọ ọ̀rọ̀ wọ̀nyí níwájú àwọn ọmọ Nàìjíríà ilẹ̀ Asia. Ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú gbogbo ọpọlọ àti ohun ọrọ̀ ajé, àìsí adarí gidi ni ó ń fa ìfàsẹ́yìn. Ààrẹ sọ fún èrò ìjókòó wípé òun wá láti wá pèsè ìgbé ayé ọ̀tun fún ọjọ́ iwájú. Ó ní a kò ṣaláìní ọgbọ́n, a kò ṣaláìní ìmọ̀ àti ohun àmúyẹ. Ohun tí a kò ní ni àbójútó àti adarí. Ìdí nìyí tí òun fi sáré ìje fún ipò ààrẹ láti lè ran gbogbo wa lọ́wọ́ ṣe àtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà sí ọ̀nà tí ó tọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Arábìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ni a gbọ́ wípé ó jáláìsí nínú ọkọ̀ òfurufú ilẹ̀ Egypt lójúnà ìlú London, orílẹ̀-èdè United States. Wọ́n ní arábìnrin yìí kúrò lórílẹ̀-èdè Nàìjíríà wọ ọkọ̀ òfurufú ti iléeṣẹ́ Egypt ní ọjọ́ Ajé láti pápákọ̀ òfurufú Muritala Muhammed, ìlú Èkó, tí ó sì kú sínú ọkọ̀. Ẹbí rẹ̀ kan tí ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ sọ wípé ilẹ̀ Cairo ni iléeṣẹ́ ọkọ̀ òfurufú ọ̀hún jọ̀wọ́ òkú rẹ̀ sí. Wọ́n ní iléeṣẹ́ yìí kò fi tó ẹbí létí, ṣùgbọ́n wọ́n gba àtẹ̀jíṣẹ́ láti ọ́fíìsì kọ̀ǹsúlà ní orílẹ̀-èdè Cairo wípé èèyàn wọn kan jáláìsí nínú ọkọ̀ òfurufú. Ẹbí wa ń bẹ̀bẹ̀ láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tí ó ṣe okùnfà ikú ẹni wọn àti bí wọn ó ṣe rí òkú rẹ̀ gbà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé arábìnrin yìí ń lọ fún ìwé kíkà. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, wọn kò tíì gbọ́ èsì láti iléeṣẹ́ ọkọ̀ òfurufú Egypt. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Olórí òṣìṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri, Edgar Amos, ti ṣe àwáwí lórí ìdí tí àwòrán Ahmadu Fintiri ṣe wà lára àpò ìrẹsì tí wọ́n pín fún ará ìlú gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn. Látàrí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀ ní ìjọba àpapọ̀ ṣe yọ̀ǹda owó àti oúnjẹ fún àwọn ìpínlẹ̀. Àwọn gómìnà sì ti ń pín àwọn nǹkan wọ̀nyí fún àwọn ará ìlú, bí ó tilẹ̀ jẹ́ wípé awuyewuye wà lórí iye ohun tí wọ́n ń pín jáde. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Amos ti sọ wípé wọ́n mọ̀ọ́mọ̀ fi àwòrán gómìnà sí ara àpò ìrẹsì kí wọ́n lè ní àrídájú wípé wọn kò gbé oúnjẹ yìí gba ibòmíràn lọ tàbí kí wọ́n lọ tà á ní ọjà òkùnkùn black market. Ó ní àríyànjiyàn yìí jẹ́ ti àwọn tí ọlọ́rọ̀ láàrin ìlú. Ó ní gẹ́gẹ́ bí a ṣe ń rí àwòrán Ààrẹ Bọ́lá Tinubu ní gbogbo iléeṣẹ́, yálà o dìbò fún tàbí o kò dìbò fún, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èyí rí. Amos ní ẹni ebi ń pa kò ní máa wádìí àwòrán tí ó wà lára àpò ìrẹsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, Babátúndé Ẹ̀mílọlá Ghazal, ni a gbọ́ wípé ó ti dọ́gbọ́n júbà ehoro lẹ́yìn tí àwọn ará ìlú fún un ní gbèdéke láti fi yànnàná bí ó ṣe ná owó tí ó wọlé láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti ọdún 2 sẹ́yìn. Akọ̀ròyìn fojú kan ìwé àkíyèsí tí àwọn tí ọ̀rọ̀ kàn ká lára láàrin ìlú Concerned Citizens kọ láti wádìí bí ìjọba ìbílẹ̀ ṣe ṣe owó ìlú
láti ọ̀dọ̀ Ẹ̀mílọ́lá Gazal, tí ó tún jẹ́ alága àjọ alága ìbílẹ̀ Association of Local Governments of Nigeria (ALGON) láàrin ìpínlẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí gbọ̀nà àrà yọ lẹ́yìn àfisùn ìdarí owó ìlú tí wọ́n fi kan gómìnà Dàpọ̀ Abíọ́dún. Alága ìjọba ìbílẹ̀ Ìlà-Oòrùn Ìjẹ̀bú, Wálé Adédayọ̀, tí wọ́n ní kí ó lọ rọ́ọ̀kúnlé, ni ó fi ẹ̀sùn kan Abíọ́dún wípé ó darí àyàsọ́tọ̀ owó fún ìjọba ìbílẹ̀ 20 láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Àwọn ìgbìmọ̀ kánsẹ́lọ̀ láti ìjọba ìbílẹ̀ tí wọ́n jáwé gbélé ẹ̀ fún ni wọ́n jáwé gbélé ẹ̀ fún ní ọ̀sẹ̀ tí ó kọjá lẹ́yìn ẹ̀sùn tako gómìnà. Bákan náà ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi sí àhámọ́ fún ọjọ́ 3 látàrí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ó fi kan ìjọba ìpínlẹ̀. Bí a kò bá gbàgbé wípé Ẹ̀mílọ́lá Gazal ni ó darí àwọn alága kánsù lọ sí ọ́fíìsì gómìnà Abíọ́dún níbi tí wọ́n ti dọ̀bálẹ̀ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Adédayọ̀. Ṣùgbọ́n ní báyìí, àwọn ará agbègbè ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde ti wá ń wọ́de Ẹ̀mílọ́lá Gazal láti wá ṣàlàyé bí ó ṣe ná owó tí ìjọba àpapọ̀ fi ránṣẹ́ láti ọdún 2 sẹ́yìn. Gẹ́gẹ́ bí ìwé ìléwọ́ tí ó tẹ akọ̀ròyìn lọ́wọ́, wọ́n fún un ní wákàtí 48 láti wá ṣàlàyé, àìjẹ́ bẹ́ẹ̀ ìfẹ̀hónúhàn tó lọ́ọ̀rìn yóò bẹ̀rẹ̀. Àwọn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé bí alága ṣe fojú gan ni ìwé àkíyèsí ni ó júbà ehoro pẹ̀lú ẹ̀rù kí wọ́n má bàa ṣe ìkọlù sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti fi òǹtẹ̀ lu ẹ̀sùn tuntun tí wọ́n fi ṣe ìdáwọ́kọ mínísítà fún àṣà àti ẹ̀yà Minister of Arts, Culture and Creative Economy, arábìnrin Hannatu Musa Musawa, láti má ṣe tẹ̀síwájú gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ẹ̀sùn yìí fẹ́ kí àga mínísítà yìí ṣófo, kí ó má rí owó oṣù gbà. Bákan náà, kí wọ́n dènà gbogbo àjẹmọ́nú tí ó tọ́ sí i gẹ́gẹ́ bí mínísítà. Àjọ tí ó ṣe àfisùn yìí ní ilé-ẹjọ́, The Incorporated Trustees of African Leadership and Transparency Development Initiative, fìdí ẹ̀ múlẹ̀ wípé Musawa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ kò ní ẹ̀tọ́ sí ipò mínísítà ìjọba àpapọ̀. Wọ́n ní yíyàn sípò ní àkókò kan náà tí ó ń sìn lábẹ́ agùnbánirọ̀ tàpá sí òfin ọdún 1999. Wọ́n tẹ̀síwájú wípé ẹnikẹ́ni kò lẹ́tọ̀ọ́ sí ipò ilé ìgbìmọ̀ tàbí aṣojú-ṣòfin bí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba láì jẹ́ wípé ó ti kọ̀wé fi ipò sílẹ̀ tàbí fẹ̀yìntì ó kéré tán 30 ọjọ́ kí wọ́n tó ṣe ìdìbò. Wọ́n ní afẹ̀sùnkàn yìí ni wọ́n ṣe ìbúra fún gẹ́gẹ́ bí mínísítà ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2023 pẹ̀lú wípé ó jẹ́ ọ̀kan lára agùnbánirọ̀ lábẹ́ ìjọba. Wọ́n wá rọ ilé-ẹjọ́ láti sọ gbangba wípé Musawa kò yẹ fún ipò yìí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ nítorí ó jẹ́ agùnbánirọ̀. Ṣùgbọ́n ilé-ẹjọ́ kò tíì fi ọjọ́ sí ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.